Hello everyone. I'm still the one you know, Ezekiel Akobi by name. I want to appreciate all our viewers and subscribers on this channel, IJINLE Life TV. The Lord will continue to bless you. This year will be the year of greatness, joy, happiness, and testimony in your life in the name of Jesus. The Lord will bless you this year. And this movie you're about to watch is a very powerful and interesting movie with divine message and lovely message. Please, I want you to watch it. But before we go to watch the movie, I want you to click on the subscription button. And don't forget to click on the bell icon for the notification. And then remember to drop your comment in the comment section. And we will reply your comment immediately. The Lord will bless you. See you in the movie. Bye-bye. Yeye o, Oluweri ma bojo. Ẹ̀yin o, ọ̀tá àgbà o. Omi làbò mú omi làbò ẹ̀. Ẹni bá bòmí bínú, Olúwa rẹ̀ arógi oyin. Ẹni bá bòmí ṣọ̀tá o, Olúwa rẹ̀ àjẹgbà. Ẹja ńlá tí sómi o lálò lálò, tí sódò táyé táyé. Omi sánilé, ilé rẹ̀ o iye mẹ́ja. Yes, ma. Adúpẹ́ ma o. Èwo lẹ fẹ́ bá ara lé? Báwo lẹ ṣe tà? 2,000 naira ni ma. Èló lẹ fẹ́ tà jálẹ̀? Okay, pósí ẹ̀yin as customer ẹ mú ní 1.5. Ẹ̀yin lọ bá mi dín. Àwọn ọmọ yìí náà mo kú fẹ́ ṣe fún nílé. Ó dà yan kọ́ sí. Ẹ jẹ́ sọ 1,000. Ẹ jọ gbogbo àná la mọ bí ìlú ìṣe rí. Ẹ wò ẹ má yẹ kí n parọ́ fún èèyàn kan ṣẹ̀ṣẹ̀ kúrò níbà yín sí ìsìlẹ̀ tó bẹ̀rẹ̀ àná. Ẹ jọ mo ní ìkú ìkú ṣe ẹ̀yin ara lé ni mo ṣe sọ fún ìgbà fún 1.5. 1,000 náà ló kú wà lọ́wọ́ mi. Ojú ẹlẹ́dàá yín tó. Inú mo bí ọjà ṣe rí. Iye tó kù lọ́wọ́ mi. Ẹyọ kan tó dẹ̀ wá kú. Àwọn ọmọ yín dẹ̀ mo fẹ́ ṣe fún ẹjọ́ ẹ̀ta fún mi. Ẹ̀ta fún mi. Iye tó kù wà lọ́wọ́ mi náà nìyẹn. Ojú ẹlẹ́dàá yín tó. Ẹ má yẹ kí n parọ́ fún yín pé ẹ jẹ́ kọ́sítọ́mà mi gan mo ṣe fẹ́ tà fún yín. Ẹ ṣé mo dúpẹ́ mà. Ajá máa wá. Ṣé ẹ máa pa ni àbí ẹ máa gbé lọlé? Mo fẹ́ gbé lọlé máa lọ pápá ara mi. Ẹ ṣé mà. Ẹ ṣé mo dúpẹ́ mà. Ẹ ṣé o. Ajá máa wá o. Ọlá máa bù sí o. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé o. Ẹ ṣé mo dúpẹ́ mà. Ẹ ṣé mà o. Yes ma. Ó dàbọ̀ ma o. Ọmọ yìí dàgbà. Ẹ jẹ́ kó jẹ́ kí n lọ wá àwọn àwọn ẹlẹ́jà yìí. Ẹ sáré jẹ́ ọ̀dọ́. Yóò wá ìsìnkú fẹ́ jà ìdè. Ẹnu ìwé ṣáà títí ìrọ̀lẹ́ agbèdè. Tá ló domi sílẹ̀ báyìí? Nísinsìnyí ní domi sílẹ̀ báyìí. Ṣéyí! Ṣéyí! Yeye, ṣé kò sí? Kí ni mo ṣe mo máa rí yín? Ó ṣọ̀sán gan. Yé, ní ìmọ̀ pé yìí ni, ẹ má bínú. Fọlákẹ́ ìwọ. Yeye, kí ni mo ṣe? Mi ìmọ̀ kan tí mo ṣe. Ṣé torí pé mo ti fún ọ láǹfààní? Bá kó mọ tẹja. Kó lè bá jẹ́yàn láyé. Kó lè bá ní lárí. Kí wọn náà lè máa rọwọ́ mú lọ sẹ́nu. Tó bẹ́ẹ̀ ló ṣe ṣèkà fún mi. Àbí bẹ́ẹ̀ kọ́? Ọmọ kan tó ṣe. Lára àfẹ́já tí wọ́n gbé wá fún ọ lónìí tó tà. Ìkan nínú àwọn ọmọ mi wà níbẹ̀. Ìmọ̀ pé ọmọ yìí ni ejò ìṣàánú mi. Ejò ẹ má bínú. Yeye, ìmọ̀ báwo ni máa ṣe mọ̀ pé ọmọ yìí wà bẹ́ẹ̀ tí máa ta ọmọ yìí mẹ́ja. Wo! Èmi ò gba ọmọ tèmi padà o. Ṣùgbọ́n màá kọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ ná kí n tó padà wá fàbọ̀ fàdíẹ̀ tiẹ̀. Torí pé kí ni erin tó dọ̀wọ̀ níjọ́ kìíní àná
ìwé lọ ẹ̀fọ́ tó gbé wọ̀ nígbà kílẹ̀ náà ìwé tẹ̀ yíyí ẹ̀ṣá igúnnugún tó tẹ́rí sí ọpa lórí àkàlàbàbọ̀ tó gbé tó jẹ̀mí ẹ̀ lọ ó yẹ gẹ̀gẹ̀ lọ́rùn wo mo ń padà bọ̀. mo gbé ọ mo gbé ọ. tó ẹ̀yin ìyá mi ò sọ̀rọ̀ nga ẹ̀yin atapájọ orí àti fún jẹ̀dọ̀ ẹjọ́ ju mi ṣe lónìí o lápẹ̀lẹ́kẹ́ o òòṣà ńlá abẹ fún gbalaja ìmọ̀lẹ̀ ńlá o ẹjọ́ ju mi ṣe o ẹ má jò ohun mi ẹ má jò bu mi lọ́wọ́ o ẹ̀yin ẹ ṣeun n tètè ṣe kíní ìkóbìnrin ọ̀run tó dé torí ó yẹ kó báṣẹ́ rẹ̀ ńlẹ̀ ni. ẹdú bó ló ti dé ìran ọdún ewo rè mo mẹ́ja bí mo fẹ́ pa ó sì bọ̀ bí kàyéfì ẹdún sójú àlá mu wà ní àbùdó ayé èyí èṣe lásán àmọ́ tó bá máa gbà náà lá bó ló ti jẹ́ ẹ̀yin ìyá mi bó ló ti jẹ́. ẹ dúró ó wá lè yìí ṣe jẹ́ kẹ́ ó bọ́ ọ bí ó tún bọ́ ọ bí nǹkan kan bẹ lára ẹja yìí yẹn ni pé kì í sojú lásán. ẹ̀yin tó láyé o ẹ̀yin tó láyé o ẹ̀yin tó láyé o ẹ̀yin ìyá mi ò sòròǹgà ẹ̀yin ọ̀sàlà sólósálá ẹ̀yin atapájọ orí àti fún jẹ̀dọ̀ ẹ̀yin ẹyẹ bàgẹ̀bàgẹ̀ tí bà lórùlé ẹjọ́ ojú mi ṣe o èmi fọ́tò ògùn ni o ewé ńlá ni mí mo lé góńgó lórí omi òsì bàtà ńlá ni mí mo lé téńté lókè odò èmi lógún èmi lóògùn èmi náà ní bó fi gbogbo aláṣẹ kìkì yóò gùn bẹ́ẹ̀ ni mo gbẹ́jà ńlá mo bọ́ fá mo gbọ́rọ̀ gidigba ńlá mo gbọ́rọ̀ eléyìí yóò wá gbọ́dọ̀ hun mi torí iṣu sísun báyìí kì í hun náà bẹ́ẹ̀ ni èsùsù iṣu náà kì í wọ̀ bẹ́ẹ̀ ẹ má jọ hun mi o ẹ má jọ bu mi lọ́wọ́ ẹ jọ ojú mi ṣe kàyéfì bó ló ti jẹ́ ẹ̀yin tó láyé lápẹ̀lẹ́kẹ̀ òòṣà ńlá àgbà mìíràn mi kalẹ̀ kẹ́ ẹja yìí sí lásán n rò pé wọn lè lo ẹja yìí kò ní ṣe é lò kóbìnrin tó mú wa ó dé kí n ṣàlàyé rẹ̀ fún un fún lára ẹja yìí. ìwọ Àdùnní sórí ibi tá a dé dúró yìí wọ́n bọ̀ sòtọ́rọ̀ omi iṣẹ́ tá à ń ṣe àti lè parí rẹ o. bẹ́ẹ̀ ni kí ni ṣíṣe bàbá. wo bí ẹja tó lọ rà wá ọ̀nìbànú o kìí ṣẹja lásán ó ní kankan nú. èmi kò lọ rà á ni pé kí ti wá ohun tí mo bá wá náà ni. kò lè yí ọ wo mi àìfọmọ rẹ bọ rẹ mo jẹ sọjú bẹ́ẹ̀ lọ so ti yí ọ báyìí kí ni ṣíṣe báyìí. ọ wà lọ báyìí ọ lọ rà míì ni ọ lọ wá míì wá ká lè fi parí ní ta fẹ́ parí so yí ọ báyìí má wà pẹ́ o. kókó lè dáná ni mo bá wá bàbá. bẹ́ẹ̀ni ọkàrẹ ó dá o má wà pẹ́ o ká lè tètè ṣe tó yẹ ká ṣe má pẹ́ obìnrin so yí ọ báyìí ọkàrẹ o. ọ̀tá mi máa rò mí pin o ọ̀rọ̀ mi á lójú onílé kóró mo gbàgbọ́ là ń bọ̀ wá dá ó sì máa dára jàre mo ti mọ̀ o ó sì. arákùnrin bẹ́ẹ̀ni ẹ dákun ẹ wá ń bí ẹ káàsán o àdúrà yín ó gbà o ẹ̀yin dání kàsáyé yín ṣé ẹ bínú. àmì ìbínú àmọ́ bàbá ó yà mí lẹ́nu bí ẹ ṣe dá mi mọ̀ pé mò ń kọjá lọ. ó yẹ kẹ́ ẹ rò bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ṣèbójú ta nìkan ni ò ríran ojú tinú tẹ́lẹ̀dùwà gbé fún mi ń kọ́ mo fi ń ríran pàápàá jùlọ ojú inú tó lọ́hún yọ̀ǹda fún mi yìí ó ríran jojú tẹ̀ ń gbé káàkiri ojú mọ́kọlùgí mọ́kọlọ̀pẹ̀lẹ̀ yìí ń gbé káà ṣùgbọ́n kò lè yẹ̀yìn elédùà ló ṣe báwọn. ṣé kò sí tẹ́bi. ẹ ṣeun kó má bàa sí náà ni arákùnrin kí má bàa gba àkókò yín
torí tiyín torí ìdílé yín la fi mú mi dúró sí àyín. Ẹ wo mo ti mọ̀ pé ẹ̀ ní pẹ́ kẹ́ ẹ tó lè kọjá rárá. Ọ̀rọ̀ ìyàwó yín ni o. Á dà kẹ́ ẹ ṣe nǹkan lórí ọ̀rọ̀ ìyàwó yín. Ẹ ṣe nǹkan lórí ọ̀rọ̀ ìyàwó yín torí tẹ́ ẹ bá tètè ṣe ó léwu o. Ó léwu o kíyàwó yín kó má bàa wá padà di àwátì lójijì. Bàbá Ọlọ́run ò ní jẹ́ ẹ dákun ṣebí alágbe la mọ̀ yín sí ládùúgbò ẹ má bínú bàbá o oníbàárà la mọ̀ yín sí ládùúgbò ẹni tó bá ní tọrọ tó ní kọ́bọ̀ wọn máa fún yín bọ ìjọ tẹ wá tó di òjíṣẹ́ báyìí ni òye mi ẹ má bínú bàbá pé mo sọ yẹn jáde lẹ́nu. nítorí sọ̀rọ̀ náà kò láìfi lóòótọ́ gbogbo àdúgbò yìí àti àdúgbò bòmíì wọ́n mọ̀ yí pé mo máa tọrọ owó kí n tó lè jẹun kí n mo lè dá sí. ṣùgbọ́n ọ̀rọ̀ owó kélé yìí tó bá wà pò mí owó wà ńbẹ̀ mo ti ń gbowó látàárọ̀ ṣùgbọ́n torí tiẹ̀ ló mú mi kú ní dúró ń bí kí n lè bá a sọ tí Elédùà sọ kí n lè bá a sọ fún ọ. Kó tètè ṣe o ó léwu o. Bàbá ó ti yé mi ó ti yé mi ẹ má bínú èmi ní tètè já sí control level yẹn tẹ́lẹ̀ ẹ má rọra ẹ jọ ẹ bá mi manage eléyìí kẹ́ fi ra òògùn owó ni owó. Kí ló dé tí ẹ̀yin èèyàn mi Bíbélì sọ pé ẹ̀yin èèyàn mi ṣègbé torí ẹ kò ní ìmọ̀. Kí ló dé ṣé mo tọrọ owó lọ́wọ́ yín ni bẹ́ẹ̀ bá tiẹ̀ fún mi lówó ẹ jẹ́ kó dìgbà míì kì í ṣe torí ọ̀rọ̀ owó. Ẹ tún fẹ́ owó ó ti yé mi ẹ wò ó ti yé yín. ẹ ń lọ ẹ ó dákẹ́ ẹ ṣe o kó má bàa dà wá tí o á dákẹ́ ẹ ṣe o àwọn agírímọ́ ká yìí ń dà wọ́n láàmú. Ọ̀dà o ó sì máa dára jàre mo ti mọ alágídí ọkàn àsìwò èèyàn sọ lọ́kàn rẹ̀ pé Ọlọ́run ò sí. Tàmí má ro mi pé ọ̀rọ̀ mi á lójú onílé kóró mo mọ̀ pé ọ̀la ń bọ̀ wá dáa lóòótọ́ pé torí owó mo pe ìmọ̀ye tó ní lọ. Àlùkò nǹkan tó bá mi sọ gan-an ó kàn tẹ surprise mi ni. Jọ jẹ́ kí n pẹ́ padà ẹ jọ bàbá ṣé ẹ gbọ́kadà wá bíbá ẹni àbí kò yé mi kò sẹ́yìn lẹ bá mi sọ̀rọ̀ tán nísàlẹ̀ odò bẹ́ẹ̀ yẹn ni ẹ jọ báwo lẹ ṣe mọ bíbá yẹn àti pé kí lẹ wá ṣe ń bí gan kò yé mi. Ó ń bi mẹ́ta lèmi ò bí ìbéèrè àpọ̀dà wo arákùnrin ṣèbílẹ̀ rẹ tó ń jọ lójú náà ni èmi bọ́ sọ̀rọ̀ ń bẹ̀rùn mò ń sọ̀rọ̀ pẹ́ lórí ìgbésí ayé ìyàwó rẹ wípé kó lọ ṣe nǹkan ṣùgbọ́n mo ti mọ̀ pé ò ní ṣe. Ìgbà tẹ́ ti mọ̀ pé mi ní ṣe yẹn kí wá lóde tẹ́ fi ń lé mi kiri ẹ má tọrọ owó tẹ́ ń tọrọ lọ ẹ sì pé mi náà lẹ́sàáyé mi. Ọmọ ṣe o wo arákùnrin ojú méjì ní dùndùn ní ṣùgbọ́n ohun kan ní máa ń fọ̀ ada kó gbọ́ ìkìlọ̀ tó ráì gbọ́ ìkìlọ̀ ló ṣe ọlọ́dẹ agídí òsì wo ló ń lò ọba ńláyé ni àbẹ́mi mọ́ bọ́ mò ń sọ tí a fi rán mi fún ọ ó sì ń kọjálẹ̀ olóòní ṣe nǹkan ọ̀hún mo ti mọ̀ pé òní ṣe ìdí nù ó jẹ́ kí n síwájú ẹ délé ọ̀dọ̀ rẹ ó wá gbẹ́nu ókè òun bẹ ń léèrè pé bó mo ṣe dé àyè. ẹ jọ bàbá dundun kí ni ìyàwó mi ṣe fún yín gangan tó fi jẹ́ pé ẹ̀kan lépa ẹ kiri ni ẹ dẹ̀ fi sílẹ̀ náà. Ó mọ̀ ṣe o àwọn ènìyàn mi ṣègbé torí wọn kò ní ìmọ̀ wo arákùnrin gbà lọ́ mi. Tí o máa ń ṣe nítorí àgbàlagbà tẹ́ jẹ́ ni o kò yẹ kí n gbómi lọ́wọ́ yín o kò yẹ kí n gbà kí ni omi lè mi. Omi tó ń wò yìí lóòótọ́ omi ni ṣùgbọ́n kì í ṣe omi lásán sórí omi tó wà lọ́ọ̀rẹ́ wọn ní gbogbo ògbà àbí àsìkò tí ìyàwó rẹ bá fẹ́ wẹ̀ kó o ṣí omi yìí kó o dẹ̀ ta díẹ̀ sínú omi rẹ̀ o ò gbọ́dọ̀ má ṣe o toró léwu o tó o bá ṣe ó máa padà lẹ́yìn ni o ìgbọràn ó sàn ju ẹbọ rú lọ o ìfetísílẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni ó sàn ju ọ̀rá àgbò arákùnrin dípò ṣe o tó o bá ṣe ó léwu o àlàáfíà ní fún ọ. Bàbá ti lọ mi nílò omi gan omi aládàáda ọ̀nà ń gbélé. Alagbalugu omi. Yèyé Olúwẹ̀rí bàbá òjò mo mọ̀ rí yín sí ò sí ojú ilé tí mò ń wò yìí ò kò fanimọ́ra ojú ìtọ́rẹ lọ́wọ́
àmì ara sọ mí ìgbé mo lálejò tí ò sí ẹ̀dá kan. Fọ́tọ̀gùn! Ìwọ! Ó ti di èkó. Ó kò yé mi. Ẹ dákun. Ẹ má fún mi ní ẹ dákun. Ṣé ọlọ́mọ yìí pé ìkan nínú àwọn ọmọ mi ó ń tọ́ mẹ́jẹ tí wọ́n gbé wá fún ọ? Tó fẹ́ fi jóògùn. Ẹ̀dùn ìyún ni pé ẹja ti ń bẹ lóye tí mo fẹ́ fi ṣiṣẹ́. Kí ló máa ń ṣẹ̀yìn babaláwo iná? Kí ló máa ń ṣẹ̀yìn oníṣègùn iná? Tó bá gbéṣẹ́ wá fún yín. Kàkà kẹ́ ẹ ṣe ìbéèrè, kẹ́ ẹ ṣèwádìí lórí nǹkan tó bá gbé wá fún yín pé kẹ́ bá wọn fi ṣe tutù àbí kẹ́ bá wọn fi ṣe àṣejẹ. Ẹ ní ṣèwádìí. Ó ló ṣe é lò àbí kò ṣe é lò. N ò mọ ní ìgbàgbé ló ṣe mí ẹ dákun ẹ má bínú. Wọ́ lọ́ba mi mú ọmọ mi wá. Ó dáa o àgbọ̀yé omi gbóná ìpẹ́ lẹ́nu bẹ́ẹ̀ lọ́wọ́ náà ìpẹ́ ṣàkéèké mo dé tán o ẹ dákun má bínú. Yèyé o ládé kojú alágbò lódò yèyé o yèyé ọmọ yèyé o yèyé omi yèyé o yèyé ńlá yèyé o yèyé ẹja ológun olúwo yèyé ọmọ tí ń gbọmọ òun rèé o ẹ dákun ẹ má bínú o yèyé ọmọ ní gbọmọ èrògàrí agbọmọ ọ̀run mẹ́la n ò mọ ní o bí n bá mọ̀ wọ́n ò dá sọ́wọ́ rẹ̀ sórí. Kẹ́lẹ́ nǹkan jẹ́ àkọ́kọ́ àti ìgbẹ̀yìn. Ìjọkíjọ tó bá tún dẹ́rù ẹ̀ wò ìfìmọ̀ ẹ̀dọ́rin. Ẹ dákun ò lẹ́sẹ̀ rẹ̀ mọ́. Èyí olúwa ni mo mọ bí n bá mọ̀ ní òjẹ́ dán wo ẹ dákun ẹ forí jì mí ò yẹ ọmọ ní gbọmọ. Mo fi lè fọ́ létí. Ó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́. Wo ìjọ tó bá tún dẹ́rù ẹ̀ wò máa bẹ̀rẹ̀ látòrí àrọ́mọdọ́mọ ẹ̀. Máa pa gbogbo onírun ni. Ẹ dákun ò lẹ́sẹ̀ rẹ̀. Ó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́. Abẹ́rẹ́ kan n ò sì wá mọ̀ bí n bá mọ̀ kò lẹ́sẹ̀ rẹ̀. Irú ọ̀tún jẹ́ sẹ́mi mọ́ ẹ dákun ẹ má bínú o. yèyé o ládé kojú alágbò lódò yèyé o yèyé ọmọ yèyé o yèyé omi yèyé o yèyé ńlá yèyé o yèyé ẹja ológun olúwo odò aláṣẹ odò yèyé omi omi o ọ̀tá àgbà o mẹ́jà alagbalugu 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 omi ẹja ńlá oyèyé omi. So much for viewing this wonderful video. The Lord will bless you. Please, we beg you to continue watching IJINLE Life TV. Remember to click the subscribe button. The Lord will bless you. And then give every video you watch on this channel a thumbs up. And don't forget to drop your comment in the comment section. We will reply your comment. Thank you so much. We appreciate you. See you in the next episode. Bye-bye.